ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ mọ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ìkànnì ọ̀rọ̀ láti ọwọ́ Ọlábísí Àkàndé. Ìkànnì ọ̀rọ̀ níbi tí a ti ń fi ọ̀rọ̀ ṣe kóríyá fúnra wa, níbi tí a ti ń fi ọ̀rọ̀ sínra wa ní gbẹ̀rẹ̀ ìpàkọ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí abala kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ẹ ṣeun púpọ̀ tẹ́ ń bá wa ká lọ. Ọ̀rọ̀ wa fún tọ̀sẹ̀ yìí òun náà ni ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé ẹ jẹ́ ká fiṣu síná kó tó di pé a mọ̀ wá ọbẹ̀ kiri. Ọ̀rọ̀ ilé tí ẹlòmíì ò lè jọ bí ẹni pé kígan nìtúmọ̀ rẹ̀ àbótí ẹ̀ta kókó ká fiṣu síná kó tó di pé a mọ̀ wọ́bẹ̀ kiri. Gbogbo alámọ̀ wípé nílẹ̀ Yorùbá bí èèyàn bá fẹ́ jẹ iṣu a sábà máa ń fi ọ̀bẹ bẹ iṣu. Fún àwa tá a bá mọ̀ túmọ̀ bíbẹ iṣu òun ni pé ká fi ọ̀bẹ ká fi bó èpo tó wà lára iṣu ká fi bó o dànù kó tó di pé a gbé ilé orí iná. Nígbà tí iṣu bá sì jiná tán yálà ẹyin ni o, ata ni o, ìgbá ni o, gbogbo ọ̀nà yòówù tá a fẹ́ fi gbádùn iṣu wa, iṣu délẹ̀ náà nù ká sì máa gbádùn iṣu lọ. Ṣùgbọ́n ó ṣeé ṣe nígbà míì kó ṣe wípé iṣu wa ti wà ńlẹ̀, iná ti wà ńlẹ̀, gbogbo nǹkan wà ńlẹ̀ tá a fẹ́ fi pèlò oúnjẹ wa ṣùgbọ́n kò sí ọ̀bẹ tá a fẹ́ fi bẹ̀ṣu. Yálà bóyá torí pé ọmọ kan sọ̀bẹ nù tàbá àti ẹ̀mọ́ bí tá a fi ọwọ́ ọ̀bẹ wa lé. Síbẹ̀síbẹ̀ a sì lè gbé iṣu lórí iná àkówó mọ́ jiná lọ ná. Nígbà tó bá sì jiná tán bóyá àti ẹ̀ ti padà rọ́bẹ̀ a bá sì fọ̀bẹ a bá fi bẹ́ṣu. Síbẹ̀síbẹ̀ kókó ohun tá a fẹ́ lò ní wípé a ti padà gbádùn oúnjẹ wa. Ìtumọ̀ rẹ̀ lédè kúkúrú ni wípé ká jẹ́ni tó ní ìpalẹ̀mọ́ sílẹ̀ ká sì mọ̀ wípé bí nǹkan kan mi ò bá tí ì ṣe lọ́wọ́ yìí nǹkan mi lè máa ṣe lọ lọ́wọ́lọ́wọ́ tó wá ṣe wípé méjèèjì yóò lọ pàdé ara wọn. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ní èdè kúkúrú nìyẹn. Àgọ́dà mo ti rà àwọn èèyàn tí wọ́n ti sọ wípé bí èèyàn bá mọ̀ tí ẹ̀ lọ gbé iṣu léná àfàìmọ̀ kó mọ̀ jẹ́ wípé iṣu rẹ̀ ó tiẹ̀ ti padà jóná nígbà tí ó bá fi rọbẹ̀. Ẹ̀wọ̀n pa àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ àwàdà ni wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n onílàákàyè náà mọ̀ pé ó dà bó bá pẹ́ tó di pé ó rọ́bẹ̀ yí náà lọ lẹ́ǹdì iṣu bó bá sì ti yí náà lọ lẹ́ǹdì iṣu àbọ̀rọ̀ lásọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ ó dòdìdí ẹ̀yọ́ máa jẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó wà nínú àwọn kan tá a lè pè ní ìpìlẹ̀ nǹkan. Lọ́pọ̀lọpọ̀ gbà a lè ṣe àwọn nǹkan méjì tí wọ́n jọra wọn pọ̀ ṣùgbọ́n nígbà míì kò ṣeé ṣe bẹ́ẹ̀ á dá dúró dera wọn. A sì mọ̀ pé àsìkò tá a nílé ayé kò lọ́dún yìí. Òwe yìí ń bẹ́nu àwọn òwe tó ṣe wípé à ń lò fún àwọn ènìyàn kí wọ́n bá lè mọ pàtàkì àsìkò àti wípé gbogbo nǹkan náà kọ́ lèyìn ó kàn mọ́ dádúgà. Ó dìgbà tọ́mọ bá tó ṣípá kí ìyá rẹ̀ tó gbé. Lóòótọ́ ni ọmọ tó bá ṣípá níyà rẹ̀ gbé ṣùgbọ́n nígbà míì kò sí ohun tó burú ń bí kí ìyá gan tiẹ̀ gbé ọmọ látẹsẹ̀. Màá mú àwọn àpèjúwe ọ̀nà mi wá tó jẹ́ wípé ká lè bá mọ̀ pé ìmáa ní ìpalẹ̀mọ́ sílẹ̀ ìní àbójútó fún un tí apá ènìyàn ká. Kéèyàn mójútó kéèyàn má jẹ́ kí n tí apá èèyàn ò tí ì ká kéèyàn má dáa dúró dìgbà tí èyí ò tó ṣe nǹkan tí apá èèyàn ká apá mi ò tí ì ká eléyìí ṣùgbọ́n apá mi ká eléyìí jẹ́ mọ́ bá eléyìí lọ́nà ìyẹn ni pé kí nìyẹn o jẹ́ mọ́ gbéṣu eléyìí lé náná ń padà máa wá ọ̀bẹ nígbà tí n bá ṣe tán. Yálà ohun tí apá èèyàn ká àbí ohun tó tiẹ̀ ti jẹ́ ìrọ̀rùn lásìkò yìí nǹkan yìí jẹ́ ìrọ̀rùn eléyìí ò tí ì dìrọ̀rùn èyí tí ò tí ì dìrọ̀rùn ọ̀bẹ nu á máa wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹja gbéṣu lé náà bóyá méjèèjì ó tiẹ̀ padà pàdé ara wọn níwájú. Àwọn àpèjúwe bí irú bẹ́ẹ̀ bóyá fún ọmọ tó bá wà ní iléèwé gíga ẹ á rí i pé ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n gbà tán bá wà níléèwé gíga ìgbà tí wọ́n bá fi parí wọn tiẹ̀ tí mọ tí wọ́n fẹ́ gbé ṣe lẹ́yìn ìgbà tí wọ́n parí. Wọ́n ti parí iléèwé rẹ̀ kí ló kàn bá ti parí mo fẹ́ lọ ṣe ìsìnrú ìlú táwọn mílíọ̀nù pè ní agùnbánirọ̀ ó dà. Nígbà tó bá tún bá agùnbánirọ̀ kí ló fẹ́ ṣe lẹ́yìn ẹ jẹ́ n kọ́kọ́ parí náà ìmọ̀ ẹ̀rọ nù tí mo fẹ́ ṣe àmọ́ ṣe bẹ́ẹ̀ ò bá gbéṣu lé náà kó wá máa wọ́bẹ̀ káàkiri. Ìtumọ̀ ẹ̀ ni pé ó lè má tí ì ní bóyá iṣẹ́ kan pàtó tí wọ́n gbé fún ọ tó ṣe lẹ́yìn ìgbà tó o bá jáde ṣùgbọ́n ìjẹ́ àwọn kankan tiẹ̀ ń bẹ tó jẹ́ ẹ̀bùn àtinúwá tiẹ̀ tó lè gbájúmọ́ lọ́wọ́ ẹ̀ tó ṣe wípé ńgbà tó o bá fi parí iléèwé gíga ẹ̀bùn rẹ̀ yìí àti àǹfààní tí ó padà wà lọ́jọ́ iwájú ìyẹn ọ̀bẹ tí ó padà dé méjèèjì ti pàdé ara wọn ó ti sún síwájú mọ́kàn dúró de kí gbogbo nǹkan ṣẹlẹ̀. Àpèjúwe irú bẹ́ẹ̀ ní tí mo lè mú wá òun náà ni ìfowóṣe ìdókòwò àti ìmọ̀ bá iṣẹ́ lọ. Gbogbo ẹni tó ń ṣiṣẹ́ òòjọ́ òun náà ló ní lérògbà wípé lọ́jọ́ ọ̀la kí gbogbo n táwọn ń gbìyànjú láti kó jọ kí Elédùà kó bùkún kó pọ̀ sí. Ṣùgbọ́n a mọ̀ wípé iṣẹ́ nìkan ò tó a sì mọ̀ pé olówó òun lẹni tó lòwò ẹni tó bá rówó ṣòwò ẹni tó ní owó tí ó fi ṣòwò òun la lè pè lólówó. Irú ẹni bẹ́ẹ̀ ó lè wò wípé iṣẹ́ wákàtí 8 tí mò ń ṣe lójúmọ́ yìí ò tiẹ̀ ó lè mọ́ tètè gbé mi débì kan ẹ jẹ́ ń fowó mi dókòwò kéléyìn mọ́ jiná lọ́nà
yín sì mọ bá ṣe lọ yìn ní ṣọ̀lẹ bóyá méjèèjì ó padà pàdé ara wọn lọ́jọ́ iwájú. ìwọ ló wàá mọ̀ gẹ́gẹ́ bí mo sọ wípé àbọ̀rọ̀ ńlá sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ ó dòdìdí. ìwọ ló mọ èwo ni iṣu tí mo fẹ́ gbé kaná lọ́wọ́ tí ó mọ jiná lọ. ìtumọ̀ ẹ̀ ni pé èwo ni ipá mi ká tí mo lè mójútó títí dìgbà tí ń fi padà rí ní tí apá mi ò tí ì ká. àpèjúwe irú bẹ́ẹ̀ mí náà ni àwọn òbí tí wọ́n ń tọ́ ọmọ lọ́wọ́ lásìkò tí wọ́n ń tọ́ ọmọ iléèwé lílọ ọ̀bẹ ni nínú èrò tèmi. ṣùgbọ́n n tó jẹ́ ẹ̀bùn àtinúwá tàbí àwọn tó jẹ́ n tí ọmọ rẹ tó níkápá tó jẹ́ àwọn ẹ̀bùn rẹ̀ tó jẹ́ n tó lè ṣe fúnra rẹ̀ ó ń bẹ lára rẹ̀ ẹ bá mójútó. ẹ má jẹ́ kó jẹ́ wípé ọ̀bẹ nìkan lẹ̀ ń lé ẹ ti gbàgbé àti gbéṣu lé náà tàbí kó jẹ́ pé ńgbà tó bá kàn wá lé ọ̀bẹ iléèwé lọ tán ẹ ṣe wá ní ó dàbí pé kíní ìgan lẹ̀gbọ́n ó ṣe àlọ́mọkọ ẹ bá mójútó àwọn nǹkan tó jẹ́ ẹ̀bùn rẹ̀ bóyá bọ́ọ̀lù ló fẹ́ràn àti gbá bóyá ìwé kíkọ ni tàbí àwọn nǹkan míì bẹ́ẹ̀ ẹ bá mójútó láti bẹ̀ torí pé eléyìí iṣu ni ẹ ti gbéṣu lé náà ọ̀bẹ wá ní iléèwé torí pé ìwé tí ń kà lọ́wọ́ yóò padà ran ẹ̀bùn rẹ̀ lọ́wọ́ nígbà tó bá kó méjèèjì pọ̀ ṣàìṣó ti ń yé wa bí mo ṣe ń mú bọ̀. àpèjúwe irú bẹ́ẹ̀ náà lẹni tí ń wọkọ̀ àbẹ́ni tí ń wáyà. àwọn nǹkan míì ń bẹ tó yẹ kó mójútó nígbà tó bá jẹ́ baálé ilé ó nílò ọ̀nà ibi tó ń jẹ ó máa gbà wọlé ó nílò ẹ̀kọ́ bá a ṣe ń bá èèyàn gbélé ó nílò ẹ̀kọ́ bá a ṣe ń tolé àti gbogbo àwọn ẹ̀kọ́ téèyàn ní láti jẹ ọkọ tàbí aya pẹ̀lẹ́ lòmíì títí dìgbà tó bá fi rí ó ṣe kọ́kọ́ mójútó ẹ̀kọ́ yìí ná torí pé rírí tó rọ́kọ̀ àbáyá ọ̀bẹ lélẹ́yìn o ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ kó o mójútó fún ìṣẹ̀mí rẹ títí dìgbà tó fi pàdé olólùfẹ́ rẹ iṣu lélẹ́yìn gbélé ná. má dúró dìgbà pé ó dìgbà tí n bá tó rí olólùfẹ́ kó tó di pé ń ṣe bẹ̀rẹ̀ sí mójútó àwọn nǹkan míì tó yẹ kí n mójútó. ẹ̀ṣọ́ tún yé wa bẹ́ẹ̀. àpèjúwe míì tí ń tún mú wa òun ni bóyá bí ẹni tó fẹ́ jápa. ẹni tó fẹ́ jápa ní ìsìn ọ̀rọ̀ ìlú wa yìí tiẹ̀ ti sú mi èmi náà tiẹ̀ fẹ́ jápa. ìlú ibi tó fẹ́ jápa lọ ìpalẹ̀mọ́ wo ló ní ẹ má wọ́rí ńgbà tá a bá débi tá a fẹ́ jápa lọ àmọ́ mọ́ tá a fẹ́ ṣe ó lè fẹ́ léwu díẹ̀ ò bá gbìyànjú kí ni tápà rẹ ká tó lè mójútó lọ́wọ́lọ́wọ́ tí ó ṣe wípé jápa rẹ ọ̀bẹ ni ó bọ́ sí kò bọ́ sí ìgbà tó bá padà wá bọ́ sí ìpalẹ̀mọ́ tó ti nílẹ̀ ìmọ̀ ẹ̀kọ́ àtàwọn nǹkan àtàwọn ẹ̀bùn tó ti mójútó lẹ̀ nígbà tí àsìkò jápa rẹ bá dé gbogbo ẹ̀ ni ó sì ṣe papọ̀ fúnra wọn. ọ̀nà pọ̀ tá a lè padà ti lo ọ̀rọ̀ yìí pé ká feṣu síná ká wọ̀bẹ káàkiri ká ní ìpalẹ̀mọ́ láti ọ̀dọ̀ títí wa lórí àwọn ntápà wa ká títí dìgbà tí ntápà wa ò ká tí ó fi dé ẹ̀ka kan mọ̀mọ́ dúró de nǹkan pé ó dìgbà tí nǹkan bá tó ṣe ká tó mú nǹkan mi gẹ́gẹ́ bí Yorùbá náà ṣe máa ń sọ wípé ntí ẹ̀ bá dúró de ni kì í dúró dòun náà. ká sọ ìka dánu dúró ń bí fún tọ̀sẹ̀ yìí ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Ọlábísí Àkàndé. tẹ́ ẹ bá ní ìbéèrè ẹ kàn sí wa ní orí ímeèlì wa olùkọ́.olabisi@gmail.com. tẹ́ ẹ bá fẹ́ràn àwọn àgbéjáde wa yìí ẹ láìkì rẹ̀ kí ẹ sì pín ká fún àwọn tí ó bá jẹ́ olólùfẹ́ yín. ẹ jẹ́ ká máa jẹ́ ọmọlúàbí àti ọmọ ojúmọ́ kan ẹ̀mọ́ kan títí dìgbà míì tá a tó fi pàdé ó dìgbà.